tún ti yá o ẹ fojú ló ń di ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí mi nílé lóko lẹ́yìn odi ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìlú tí a ń pè ní Ìmọ̀dí ní Ìmọ̀dí-mọ̀sàn. Precisely Ìmọ̀sàn. Tẹ́ ẹ bá gbọ́ tán bá ní Ìmọ̀dí-mọ̀sàn ìlú tó ń jẹ́ bẹ́ẹ̀ rèé. Gbogbo ara rẹ̀ máa bí ìlú yẹn ṣe great tó nínú ìtàn ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ní ilẹ̀ Ìjẹ̀bú. Wọ́n nígbà kan wà táwọn èèyàn máa ń dẹ́rù báyàn, wọ́n máa ń dẹ́rù bá wa, wọ́n máa ń dẹ́rù ìlú ìbá wa. Ṣùgbọ́n àwọn tá a bá láǹfààní àti súnmọ́ àwọn bàbá wa bẹ̀rẹ̀ á mọ̀ pé báwọn bàbá wa ṣe wà látàrí àtijọ́ yìí bẹ́ẹ̀ làwọn wà nísìn. Àwọn ìgbàlódé kan náà fẹ́ kó sí wa láàrin. So mo wá sí ọ̀dọ̀ bàbá mi lénìí. Ibí tí a wà yìí Ìjẹ̀bú Òde ni mo gbà wọlé. Láftà Ìjẹ̀bú Òde lásìsẹ̀ fèsì bíbà yìí. So mo dẹ̀ dúpẹ́ pé mo bá wọn ní ayọ̀ àti àlàáfíà. Ó lè jẹ́ pé kì í ṣe gbogbo èèyàn ló máa ń gbà kí a rìkọ́dù àwọn bọ̀ tèmi jẹ́ ká súnmọ́ pé bàbá àwọn ọmọ yín ni mo fẹ́ kọ́ lọ́gbọ́n. So gbogbo tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ fi ń bọ́ wa a fi máa bọ́ àwọn ọmọ yẹn. Ó lóhun tèmi mọ̀mọ́ ó ní tí every other person mọ̀mọ́. Tá a bá wá mú tí kálukú mọ̀ tá a bá fi ń kúnra wọn ẹ rí i pé tápá bá tóbi tó ìtàn ọmọ tó pín in. So bàbá mi ẹ dákun màá fẹ́ kí ẹ bá mi dárúkọ ara yín pẹ̀lú oyè yín. Ṣe rí kí ẹ kọ́kọ́ dárúkọ yẹn náà kí n tó wá bẹ̀rẹ̀ nǹkan tí mo fẹ́ máa sọ pa bàbá mi. Bàbá mi ẹ káàbọ̀ sà. Mo kí yín bàbá mi Ṣòkòtì. Yes sir. Ẹ kú ìrìn. Yes sir. Ẹ káàbọ̀ sílùú Ìmọ̀sàn. Àwa nìyẹn o. Orúkọ mi ni Olóyè Wahab Samsideen Adétáyọ̀. Ìgbẹ́ ò léegun ẹni tẹ̀mọ́lá. Bẹ́yẹn bá tẹ̀ yóò ti ro sà. Òòsà baálẹ̀ tìlú Ìmọ̀sàn Ìjẹ̀bú. Inú mi dùn ó tún dùn lápá kan ó tún dùn lápá kejì pé bàbá mi tí mo jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn mùsùlùmí gẹ́gẹ́ bíi tèmi ni wọ́n. Irú àwa yìí náà dẹ̀ dàgbà bá mùsùlùmí ni dàgbà bá bàbá wa lórí ẹ̀sìn mùsùlùmí ni. Látìgbà tá a dẹ̀ ti dàgbà náà Ọlọ́run ò change wa. Àwọn mùsùlùmí máa ń rí ibi ọ̀tá. But àwọn very reasonable ones láàrin mùsùlùmí wọ́n máa ń rí mi bí ojúlówó ọmọ. Torí wípé omi la kọ́kọ́ tẹ̀ka tó tẹyàn rìn. Bá a ṣe wà yìí Yorùbá la kọ́kọ́ jẹ́ ká tó jẹ́ orúkọ mùsùlùmí tí bàbá mi sọ yẹn. Kémi náà tó jẹ́ Abdulrasaq Adéwálé Túnfúlù wọn kọ́kọ́ pè wá Yorùbá ló ní Túnfúlù ọmọ tí wọn bá ti sọ lórúkọ ni wọn Yorùbá ń pè ní Túnfúlù. So inú mi wá dùn pé ọ̀dọ̀ bàbá mi tí mo wá ẹlẹ́sìn ni àwọn náà wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí. Bá mi ẹ dákun torí Ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ nínú àṣà yìí ṣé kìí ṣe kó ti ṣe ẹ̀yin náà bàbá wa ẹ̀bá wa rí i pé ó ti ń parun. Tó bá wá jẹ́ pé lóòótọ́ ló ti ń parun kí ló ń jẹ́ kó parun kí ni òfin ní parun mọ́ bá mi. Yes sir.
nígbà tẹ́ wọlé lẹ́ẹ̀kan mo ní ẹ kú ìtọ̀nà bẹ́ẹ̀ ni sà. àwọn bàbá wa ní ẹni mọ̀nà ló ń tọ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. nígbà tẹ́ ń sọ̀rọ̀ nísìnyí mo gbọ́ orúkọ yẹn ẹni mùsùlùmí ẹni inú yín dùn pé mi náà mùsùlùmí. bẹ́ẹ̀ ni. ṣẹ̀rí nílùú tá a wà yìí àwọn bàbá ńlá mi mo fi ọwọ́ sọ̀yà àwọn náà mú mùsùlùmí wọ̀lú yìí àwọn bàbá ńlá mi náà mú christianity wọ̀lú ìlú yìí àwọn bàbá ńlá mi náà tún mú ẹ̀sìn ìbílẹ̀ wọ̀lú ìlú yìí. wọ́n ń porúkọ ìdílé wa ní ìdí àfọ̀n ó wà níbí báyìí ibi tá a wà yìí lóye ni gẹ́gẹ́ bí palace. Okay. Ibi tá a jókòó sí. Ṣé rí ìbéèrè tẹ́ béèrè yìí? Ńṣe ni àwọn òyìnbó dé tó ń fẹ́ wá fi búrẹ́dì kó wa lórí ọbẹ̀ jẹ. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n àwọn èèyàn wa wọn ò ronú jinlẹ̀. Lóòótọ́ tá a bá wà papọ̀ a lè kọ́ èdè lọ́wọ́ ara wa. A lè kọ́ èdè lọ́wọ́ ara wa àbí ká kọ́ṣẹ́ lọ́wọ́ ara wa. Bẹ́ẹ̀ni. Kì wá ṣe pé ṣe ni ká kọ́ èdè ká fi gbàgbé èdè tiwa. Bàbá mi mo máa ń sọ fún àwọn èèyàn ọmọ tí ò bá lè sọ bó bá jẹ́ Jẹ̀bú ni tí ò bá lè sọ Jẹ̀bú dáadáa kó lè sọ òyìnbó kó já gerege because èdè ẹ̀ ló máa fi gbé. Ló máa fi build ẹ̀. Tó lè sọ. Ṣùgbọ́n lóde òní Ọlọ́run kó ṣàánú wa káwọn onílẹ̀ kan má jẹ́ kí àṣà wa kó parun. Àmín o àmín o. Ìdí ni wípé níṣe ni wọ́n ṣe àmúlùmálà àwọn nǹkan ìmọ̀ra wọn. Níṣe ni àṣà dúró láyé ọ̀tọ̀ tí ẹ̀sìn dúró láyé ọ̀tọ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí níṣe làwọn èèyàn wa mú ẹ̀sìn tán púpọ̀ mọ́ àṣà. Òun ló wá ń da gbogbo ẹ̀rú tí ò níyànjú. Kí ló dẹ̀ fà á? Mo bímọ, mo ní kó lọ kọ́ Lárúbáwá. Ó wá kọ́ Lárúbáwá. Mo bímọ kan, mo ní kí ẹ lọ kọ́ iṣẹ́ babaláwo. Ìyẹn lọ kọ́. Mo bímọ èmi, ó dà ìwọ lọ kọ́ ìlànà Mùsùlùmí kàrí kírísítẹ́nì. Kírísítẹ́nì. Wọ́n wá débẹ̀ tán. Lóòótọ́ olóòṣà ló máa tàpàkò fún òòṣà ẹ̀. Oní nǹkan ló máa gbé nǹkan ẹ̀ lárugẹ ní ìtumọ̀ pé olóòṣà ló máa ta àpàkò sí òòṣà ẹ̀. Èyí tí mo wá ní kó lọ kọ́ kéwú ẹ̀kọ́ tó kọ́ lọ́hùn ṣe ló gbàgbé àṣà inú ilé tóun ti jáde. Tẹ́ ẹ fi bí. Bẹ́ẹ̀ ni èyí tí mo ní kó lọ kọ́ ìlànà kìrìsìtẹ́nì ṣe nìyẹn náà gbàgbé àṣà inú ilé ibi tó ti jáde tó wá kú èyí tó kọ́ babaláwo ìyẹn ló rántí ìṣe àti àṣà. Òun ló rántí ìṣe àti àṣà. Ẹ kọ́kọ́ jẹ́ ká mọ̀ pé ẹ sọ fún wa wípé àṣà ìṣe ẹ̀sìn ẹni mẹ́tẹ̀ẹ̀ta yàtọ̀ síra wọn. Bẹ́ẹ̀ni. Ẹ má sọ̀rọ̀ yìí lọ. Ẹ má dé o. Èyí tó wá kọ́ iṣẹ́ babaláwo yẹn ló wá ń tún lè ṣe tí ó gbàgbé àṣà àti ìṣe ìdílé tóun ti jáde. Mo fi ọwọ́ sọ̀yà ẹran ni mo fi sọ kì í ṣe gbogbo. Kò sí ìdílé ní Káàárọ̀ Oòjíire tí ó sí òrìṣà kan tó ń bá jáde nínú ìdílé. Kò sí ìdílé náà. Kò sí. Ṣẹ̀rí nílùú wa yìí náà kò síbi tá a ti ń ká dìyàlẹ́ o. Bẹ́ẹ̀ni. Tíbi kan ju ibì kan lọ ni. Ẹ wò Central Mosque gbogbo ìlú lẹ́wọ̀n yìí. Lọ́wọ́ wájú yìí. Bẹ́ẹ̀ni ilé òṣì ìlú rẹ̀. Tá a bá yí sẹ́gbẹ̀ẹ́ yìí fẹ́ǹsì blọọkì ló jọ kọ́ọ̀tì wa àti Central Church. Ṣùgbọ́n tó bá jẹ́ bí irú àná lẹ wá bí àsìkò tó ń fẹ́ kí Jímọ̀ ẹ máa gbọ́ tí ṣífù ìmáàmù tó ń tàbùkù sí ẹ̀sìn ìbílẹ̀. Ẹni tó bá ti wọlé alágẹmọ kò nírun. Ẹni tó bá ti ṣe kinní kan Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló sọ báyìí. Bọ́n ṣe náà wá gbà sẹ́sìn. Torí
èmi tẹ̀ ń wò yìí náà mo kéwú díẹ̀ ọmọ mi tó jókòó yìí kéwú ó kéètùmọ̀ àbúrò obìnrin kéwú ó kéètùmọ̀ ṣùgbọ́n lẹ́nu wọn lọ chọ́ọ̀chì mi ò disturb wọn. àwọn ọmọ ìjẹ̀bí náà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n lọ church. ẹ̀sìn bàbá ọmọ là tọmọ ògbà ti bàbá là. nínú Al-Qur'an Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò fi yé wa tí bàbá ẹ̀ bá jẹ́ abọ̀rìṣà má tàpá sí nǹkan tí bàbá àtìyá ẹ̀ bá ń ṣe. Ànábì wa nìyẹn o oúnjẹ tán bá ń jẹ ń bẹ̀ ni kó má bá wọn jẹ. tí bàbá àtìyá ẹ̀ bá láwọn nídìí owó fún wọn lówó tán bá kàn kọ́ṣẹ́ ẹ̀ pé tẹ̀lé wọn pé ó yá ká jìjọ débẹ̀ tẹ̀lé wọn ìwọ ni kó má kọjá ìyá rẹ̀ má jẹ nǹkan tán jẹ ń bẹ̀ torí pé kí ègún bàbá àtìyá kó má bàa lè nítọ̀hún lórí. ṣèbí inú Kùránì náà ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ti tún sọ̀rọ̀ ẹ̀yin mùsùlùmí òdodo tẹ́ bá rìnrìn àjò tẹ́ bá róúnjẹ tẹ́ máa jẹ àbí tẹ́ rómi tẹ́ máa mu tó bá jẹ́ nǹkan tó jẹ́ èèwọ̀ tẹ́ bá jẹ lákòókò yẹn kò sí nǹkan tó máa ṣe é ṣé a máa ní Ànábì Muhammad sallallahu a máa ní wọn mọ ọkàn tó ń sọ ni. nígbà ìwáṣẹ̀ ẹlẹ́dẹ̀ tí àwọn mùsùlùmí tó ń sọ di èèwọ̀ wọn lẹ́yìn oore ló ṣe fún wọn tó bá dọ̀tá oore ni ẹlẹ́dẹ̀ ṣe fún wọn. báwa ṣe gbọ́ nínú ìtàn ìyàwó náà sì kéré díẹ̀ wọ́n fẹ́ kírun wọ́n dẹ̀ nídìí láti ṣàlùwàlá kò sómi kò sí nǹkan kan ẹlẹ́dẹ̀ ló fi mú túlẹ̀ tí omi dẹ̀ sún jáde ọrùn mi fi ṣe nǹkan tó fẹ́ ṣe ń jẹ́ náà lọ. ẹlẹ́dẹ̀ ní ìsìlẹ̀ wa ní onídọ̀tí mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ. oore ló ṣe fún wọn lọ́jọ́ náà lọ́rùn. Ọlọ́run kó ṣàánú wa bó ní kálukú ṣe gba. kátẹ̀ wá ní nítorí ó ṣe wọ́n lóore yẹn ni ókè o torí ṣe wá lóore rí ẹ mọ̀jẹ̀ apá o bọ̀ ìgbà tó bá ti wá di pé onídọ̀tí ni ẹnu ìdọ̀tí yẹn náà ló fi fẹ́ gbọ́ ilẹ̀ ìjọ náà tó mi fi jáde. ó dẹ̀ wúlò fún yín ẹ fi ṣe àlùwàlá ẹ kírun Ọlọ́run ó mọ̀ bá mi. bẹ́ẹ̀mi tún ṣe wò ó pé kátẹ ni wọ́n fẹ́ san oore fún. kálá fẹ́ san oore fún ẹ. pé òun ló ṣe oore fáwọn wọ́n lè ní ẹ má máa pa. That's all. wá sọ pé ẹran ẹlẹ́gbin ni. lára àwọn àìmọ̀kan tó ń ṣe àwọn èèyàn wa nìyẹn. bí mo ṣe sọ síwájú mo bímọ mẹ́ta mo ní kélé ṣe báyìí kélé ṣe báyìí kélé ṣe báyìí nísìnyí bàbá mi ẹlẹ́tì nígbà ìjímìjì bẹ́ẹ̀ ti kọ́ṣẹ́ battery charger nígbà yẹn kí lẹ ṣe. mo kọ́ṣẹ́ ni. iṣẹ́ ọwọ́. mo kọ́ṣẹ́ ọwọ́. ẹni tó kọ́ télọ̀. ìgbà tí wọ́n padà kọ́ tíátà yìí náà iṣẹ́ ọwọ́ ni mo. iṣẹ́ ọwọ́ ni ẹni tó kọ́ télọ̀ iṣẹ́ ọwọ́ ni bẹ́ẹ̀ ni. ẹni tó kọ́ dráìfì tó ń wa mọ́tò iṣẹ́ ọwọ́ ni ẹni tó wá lọ kọ́ babaláwo kí ló kọ́. iṣẹ́ ọwọ́ ni bàbá mi. iṣẹ́ ọwọ́ ni bàtà wọ́n. ṣe làwọn ẹlẹ́sìn mi ṣe náà sọ pé ẹni tó bá ti kọ́ babaláwo ó ti di kèfèrí bó kírun kò ní rùn rí kó kọ́ṣẹ́ ọwọ́. ní ìsìn tẹ́ bá wò mo máa ń sọ owó tí àwọn oníṣẹ̀ṣe ń ná yípo ọdún mùsùlùmí ò rí kọ́tà ẹ̀nà yípo ọdún onígbàgbọ́ ò rí ná yípo ọdún. ìdí tó bá ṣẹlẹ̀ ní ìsìn wọ́n gbé ọ̀pẹ̀lẹ̀ ṣánlẹ̀ wọ́n gbé fáṣánlẹ̀. gbogbo tó bá yẹ ká ṣe ní nǹkan ètùtù. báwo ló ṣe rí Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tó sùn wọ́n ṣe gbà wọ́n jù ó lè yẹn bọ ó lè ṣe. àwọn oníṣẹ̀ṣe ló máa kójọ wọ́n máa ṣe bọ́ yẹn tó bá máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ jọjí máa gbé fáìlú ìbí náà la máa fẹ́ sí a máa kó a máa dá bá ṣe máa ń ṣe nìyẹn. ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí. bẹ́ẹ̀ ni a máa dá fá ọdún nípa àfẹsọdún ìṣẹ̀ṣe. a máa kó a máa dá ń jọjí mẹ́rẹ̀ ó pẹ́ tán títí 9 láàárọ̀ bàbá dá fá tán kì í gbogbo ẹsẹ̀ àwọn babaláwo máa pé títí lọ bá àràbà ìlú yìí olíwo gbogbo àwọn máa wo àtàwọn kọ̀ǹgbè nínú ẹ̀sìn ìbílẹ̀. kádé lójọ́ yẹn bá mi kálẹ̀ lè fàyè gbà mí ni bá wá kọ́fà ẹ̀. ẹ wà wọn ò léèyàn
wọ́n á jẹ́ kí n cover ẹ̀. pẹ̀lú ògo Ọlọ́run tí bá ṣì wà lórí ilẹ̀ yẹ̀pẹ̀. Ẹ wà lórí ẹ̀pẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. ìyẹn ni tá a bá ti ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo ètùtù tó bá yọ ẹ lọ bọ oṣù ilé o ẹ lọ bọ òòṣà oko o ẹ lọ ṣe ọdún ìṣẹ̀ṣe yìí kí ìlú túbà kó tún ṣe àǹkọ rere ń bọ̀ nǹkan báyìí ní kẹ́ ṣe kó lè tẹ̀ wá lọ́wọ́ gbogbo ẹ̀ la máa ṣe láti on the 1st yẹn títí di on the 21 àwa níṣẹ̀ṣe ń náwó lọ mùsùlùmí ò bá dá sí àwa mẹ́ta kẹ̀tì torí ẹ̀ ń ṣe ètùtù yìí ó lè má jẹ́ àwa tá a wà ń jẹ́ ó lè jẹ́ torí àwọn ọmọ ọlọ́mọ kan tó ó lè jẹ́ torí ló tẹ̀lé wá jẹ́ àlejò tó wà nílùú Olúwa o. láti torí ẹ̀ ń ṣe ìbá ṣẹ̀ṣọ́dún Agẹmọ parí ni. bá mi mo ti gbọ́ pálágẹmọ nìyí. bẹ́ẹ̀ ni èmi ni máa ń gbà wọ́n lálejò lọ́dọọdún bá ní wọ́n ń bọ̀ mọ́ san o èmi ni mò ń gbà wọ́n lálejò a máa fi ṣọdún yẹn bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì dáná a máa ṣe oníkálukú ṣẹ̀ padà sílé tó wọn ni. ẹ wo tó bá ti di March oṣù kẹta báyìí a máa ṣe ọdún Ẹrẹ̀nà máa fi lé pọ́n iṣu. bá mi ẹ dàkún torí Ọlọ́run kí ni ọdún Ẹrẹ̀nà yẹn. lọ́dọ̀ tí wàá ń bí wọ́n máa fi láṣù. ó ọdún Ìjẹṣu ok. iṣu nìkan ni. bẹ́ẹ̀ ni. ọjọ́ yẹn báyìí láti ìdájí bá mi wò bí irú ọjọ́ yìí ó ṣe dùn tó. ok àwọn èèyàn àti Ìjẹṣu tuntun bọ̀ láti jọ báyìí a bẹ̀rẹ̀ sí ní Ìjẹṣu tuntun lọ ok ìjọ yẹn ó wá aṣojú mi ó ṣe yìí ẹ wo bí ìjọ yìí ó ṣe dùn tó. àwọn ẹlẹ́sìn méjèèjì dẹ̀ fẹ́ dàbàrú ẹ̀ mọ́ wa lọ́wọ́ wọ́n dẹ̀ sọ́dẹ̀bọ mọ́ wa lọ́wọ́. àwọn kan wà láàrin wọn náà. ó dáa èmi fẹ́ tún wá jẹ́ kí nǹkan kan yé yín bàbá mi. Yes sir. kan yé tàn wá káwa gan má tanra wa. tó bá dọjọ́ iléyá tá a lọ kí yídì ẹran tá a mú lọ orí kí là ń palẹ̀. nígbà tá a bá dé yídì wọn á kọ ebè ibẹ̀ náà máa pa ẹran kí ló wà lábẹ́ ebè ẹ̀dùn àìrá ni Ṣàngó náà lọ ń pa ẹran yẹn fún. Ṣàngó àbí kí náà fi ń bọ Ṣàngó àgbò Ṣàngó. torí wọ́n sàn pẹ̀ràn Mẹ́kà. ṣé èèyàn tún kéré níbi tí èmi ti ń sọ pé ìṣẹ̀ṣe wa ò lè parun ṣe rí àwọn bàbá ńlá wa wọ́n ní foresight tán dẹ̀ ní òun ní gbogbo àwọn irúnmọlẹ̀ tá à ń lọ́wọ́ sí títí dọ̀la nínú Bíbélì tẹ́ bá wọnú Bíbélì dáadáa wọ́n pọ̀ ọ̀gbẹ́ni kan ní jagunjagun bẹ́ẹ̀ tẹ́ bá ṣèrántí orúkọ ọ̀gbẹ́ni yẹn Fáráò ní jagunjagun nígbà tí Fáráò papòdà àwọn bàbá ìwà wò pé kí ni àwọn lè fi máa ṣe ìrántí akọni wọ́n wá kó ìbọn àdá sọ́ọ̀dù ọfà gbogbo nǹkan tó fi ń jagun wọ́n wá kó jọ òun là ń pè lógun lénìí òun là ń pè ní Ògún tá à ń bọ lénìí ìrántí jagunjagun tí wọn bá kó Ògún yẹn jọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ síwájú pé àwọn ọmọ kéékèèké wọn ò lè bá nǹkan kan mọ́ tó wọn bá kó Ògún yẹn jọ àwa yìí a lè mọ ẹni tó ń jẹ́ Fáráò. ẹ wá wá àwọn ọmọ tá à ń bí nísìnyí kọ̀ǹpútà èjì ni wọ́n tó ń bá rí nǹkan kan wá béèrè ìbéèrè ni daddy what is this daddy who is this what are you using this thing for wọ́n á béèrè. ẹ wo èrè Òdútọ́lá tó wà ń Jẹ́bódè ń bẹ̀ yẹn tí ò bá sí status yẹn ń bẹ̀ àwọn ọmọ kan máa gbọ́ Òdútọ́lá ẹlòmíì gan ò ní gbọ́ but status yẹn tó bá sì wà ń bẹ̀ for donkey years ọmọ tán tí ìbí ìyá lájà Òdútọ́lá nǹkan tó bá dẹ̀ gbọ́ lẹ́nu bàbá ẹ̀ ó lè jẹ́ pé ṣe bàbá ẹ̀ máa gbé sí mọ́tò tó ń jáde lọ́kọ́ máa ní daddy who is this man bàbá nígbà báyìí ẹni tó ń pè Òdútọ́lá iṣẹ́ báyìí ló ṣe ń gbà yẹn iṣẹ́ báyìí ló ṣe akọni báyìí ni ẹ máa lọ sí Ìkẹjà ní alẹ́ bàbá Awólọ́wọ̀ kan ló wà ń bẹ̀ lára àwọn èrò wa làwọn yẹn náà tí ò bá sí èrè yẹn ń bẹ̀ kò sẹ́ni tó máa rántí àwọn ọmọ tó sì máa bí in the next 50-100 years tẹ́lẹ̀ yẹn bá sì wà ń bẹ̀ wọ́n máa mọ ẹni tó ń jáwó lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn bàbá wa yẹn wọ́n ní foresight wọ́n ṣe ń ṣe àwọn nǹkan yìí sílẹ̀
ìsìn ọ̀kánjúwà olè ojú kòkòrò òun ló bà wá jẹ́. wọn ò rí ẹwù bá mi ẹwù ìmúra tẹ múra ẹ ara ohun tí wọ́n ń pè ní àṣà àwa lélẹ̀ téèyàn bá ti múra báyìí tí ò bá ti fi fìlà dé kò pé kò múra àbẹ́ẹ̀kọ́ now irú eléyìí ìsìn bá mi kí ló burú nu tá a bá wọ eléyìí ọ mọ́sálásí kí ló burú nu tá a bá wọ lọ ṣọ́ọ̀ṣì wọ́n máa wo olúwa rẹ̀ bíi pé kálukú ọmọ sá fún yàn láti jókòó ẹ dákun ṣé ìmúra àwọn ìyá àwọn fámìlì wo làwọn ilé ni múra ilé ṣé ìmúra ti ṣé ìmúra yìí ìmúra ẹlẹ́bọ ni. nǹkan tí àwọn òyìnbó ń pè ní kọ́ṣọ̀ wa ni ṣe rí ní ayé ìgbà kan táwa ṣì kéré aláwọn ìyá kan irú bí a ṣe ṣọdún Agẹmọ yìí ọ̀tán bá fẹ́ gbọ̀sẹ̀ fún àwọn òòṣà wọn ọjọ́ yẹn wọ́n máa kun osùn bẹ́ẹ̀ ni wọ́n máa kun tẹ̀ máa yí wọn pé irú ọjọ́ tá Agẹmọ jó ń bì yẹn wọ́n ṣe máa múra wá nìyẹn ta ló ń ṣèyẹn mọ́ nísìn ta ló ń kun làálì kò sí mọ́ tó bá béèrè lọ́wọ́ ọmọ tó jókòó yìí kí ni jẹ́ làálì kò lè mọ nǹkan tó ń pè lósùn kò lè mọ nǹkan tó ń pè ní làálì olúwa àwọn ìṣe wa ẹ wo mo lọ àdírẹ́sì ní skul kan wọ́n invite mi síbẹ̀ wọ́n ń ṣe àṣàdé no Yorùbá dé nígbà tí mo wá débẹ̀ wọ́n ń sọ̀rọ̀ ìṣẹ̀nà mísì òyìnbó pẹ̀lú Yorùbá wọ́n á sọ fún wọn pé Yorùbá dé là ń ṣe o wọ́n á sọ fún ọ̀gá skul yẹn pé tó bá sọ̀rọ̀ tó bá sọ òyìnbó ó máa san owó ìtanràn Yorùbá lálá ń ṣe ọmọ Yorùbá háúnháún ni ẹ́ torí ẹ̀ Yorùbá anybody tó bá fẹ́ sọ̀rọ̀ nígbà Yorùbá ni kó máa sọ bàbá mi ẹ má jẹ́ ń tàn yín kó tó sọ ọ̀rọ̀ kan délẹ̀ òyìnbó mẹ́ẹ̀ẹ́dógún ti pẹ̀lú ẹ̀ ọjọ́ yìí gbogbo price tán kó lẹ́ẹ̀gùn èmi mú jẹ́ ìtújú mẹ́ ìdí kí mo fi ń jẹ náà fìlù sọ̀rọ̀ wọn lè sọ èmi ni mò ń sọ nígbà tó yá wọn ní kọ́ máa fìlù sọ̀rọ̀ ẹ̀bùtọ́ láwọn fẹ́ fún wọn nígbà tó jẹ́ mi tó ẹ̀yin nìkan lẹ ń jẹ gbogbo ẹ̀ ni mò ń jẹ jẹ́rí ibẹ̀ ni mo ti wá sọ̀rọ̀ pé ẹ jọ̀ọ́ àní kẹ́ má kọ́ ọmọ lédè òyìnbó ẹ jẹ́ kí Yorùbá èdè wa abínibí wa ó pọ̀ ju òyìnbó lọ mo ní ẹ lọ kọ́lẹ̀ o in the next 20 or 30 years to come níṣẹ́ la máa gba tíkẹ́ẹ̀tì bá ń lọ fi owó kọ́ Yorùbá lókè òkun ní nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn torí àwọn Brazil bàbá àwọn òyìnbó ti ń kọ́ wa òyìnbó wà UI tó ń kọ́ wọn ní. ṣèbí ó sì ń wá ni tó bá yá wọn máa dúró sí ọ̀dọ̀ wọn a máa gba físà tíkẹ́ẹ̀tì àti lọ pé èdè abínibí wa ó ti ń lọ báyìí. Ọlọ́run dákun Ọlọ́run wọ́n jẹ́ orí bẹ́ẹ̀ o Ọlọ́run dákun má parun Ọlọ́run má parun má pa wá run o. Bá mi kí ni problem ta ní lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba wa gan ẹ dákun torí Ọlọ́run sí táwọn ẹ̀yin tẹ́ ẹ rí náà rí bọ́n ṣe sọ̀rọ̀ fún àwọn ọba nípèbí ṣé nípèbí ṣé báíbù ni wọ́n fi ń búra fún wọn ní àbí Kùránì then nǹkan bójúbójú wo ni wọ́n ń ṣe nípèbí táwọn mùsùlùmí àti kírísítẹ́nì sá fún. Bàbá mi mo ti sọ lẹ́ẹ̀kan àìmọ̀kan ló ń ṣe wá ń ṣe lálájú táwa lajú sódì ìwé kíkà ọ̀ṣọ́gbọ́n o ìṣọgbọ́n o ẹni tó bá ka Cambridge tí ò ní láǹkáyè kò ka kankan ṣé yóò bá mi yé yín. ó yé mi. ṣe rí àwọn ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba wa kò sí ọba kan tó lè lóhùn jẹ àwọn mùsùlùmí ló fòun jẹ àbáwọn kìrìsìtẹ́nì ló fòun jẹ bí kò ṣàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ṣé mùsùlùmí ló lè tẹ́ fún tó fi wà ní orí ìtẹ́ fún iye ọjọ́ tó máa wà bẹ́ẹ̀ àbí onígbàgbọ́ ló lè tẹ́ fún tó wá dé tán ẹ sọ pé ẹ̀sìn
èmi ò rí anybody dá lẹ́bi bí kò ṣàwọn èèyàn wa ìjẹkíjẹ ìjẹkíjẹ mo máa ń sọ tó bá máa jó ṣoko tó bá máa jó ṣàkà ṣoko ṣàkà ò ṣe jó bó bá tún jẹ́ mùsùlùmí jókòó síbi mùsùlùmí ẹ̀ bó bá jẹ́ onígbàgbọ́ jókòó síbi ìgbàgbọ́ ẹ̀ tó bá dẹ̀ jẹ́ ẹ̀sìn ìbílẹ̀ jókòó síbi ẹ̀sìn ìbílẹ̀. Bàbá mi mò ń bọ̀ torí ọ̀rọ̀ yìí tí wá ń ká mi lára. Ọlọ́run ọba tó dá gbogbo wa tó bá wu Ọlọ́run ọba gẹ́gẹ́ bí agbára tó ní tó bá dúró nígbà tó máa dá gbogbo wa pé mùsùlùmí ni gbogbo àgbáyé gbọ́dọ̀ máa ṣe kò sẹ́dá kan tó lè yí padà. Tó bá dúró pé kìrìsìtẹ́nì ni kí gbogbo àgbáyé máa ṣe kò sẹ́dá. Tó bá dúró pé ìbílẹ̀ ni kí gbogbo àgbáyé máa ṣe kò sẹ́dá. Nígbà tó Ọlọ́run tó wá dá wa tó ní Táyé ṣe tiẹ̀ Kẹ́hìndé ṣe tiẹ̀ Àlàbá ṣe tiẹ̀ tí a máa lọ́lọ́run bá mọ nǹkan tó ń ṣe ni èyí wá dìde Ọlọ́run bá nìkan gbèjà òun àwọn tó láwọn ń gbèjà Ọlọ́run látara ẹ̀sìn màdàrú ni wọ́n wá dá nǹkan rú ni Ọlọ́run bá nìkan gbèjà òun Ọlọ́run bá ó tó jẹ́ ara ẹ̀ gbé bá mi o ìyẹn mo ṣe ń sọ pé tán bá pa òwe fún yàn pé tọ́lọ́run bá ẹ ní ẹsẹ̀ kò gbèjì mo ló fẹ́ gbà ẹ jẹ́ kọ́lọ́run bá nítọ̀ ní National Stadium bó ṣe fẹ̀ tó mo ló fẹ́ gbà. ẹ wá títorí pé ẹgbẹ̀sìn ẹ fẹ́ bayé jẹ́ ẹ fẹ́ bọ̀rùn jẹ́ ẹ̀yin náà kẹ̀rẹ́ nǹkan tẹ́ ẹ̀ ń pariwo pé kán má ṣe ìkọ̀rọ̀ lẹ́tí ń ṣe nígbà tí odidi ìmáàmù wa ń bá èmi pé òun nídìí ikú Agẹmọ. Kí ló ń fẹ́ fi ṣe? Àwọn fẹ́ fi kí ló ń fi ṣe ṣùgbọ́n ó fẹ́ hàn túrú nàbí ó fẹ́ mo wá sọ fún pé ikú Agẹmọ yẹn ò lè ṣe yọ. Pé nǹkan tó lè ṣe ni pé tá a bá ti ń lọ sí àgbàlá. Ìtọ́ bá jábọ́ lẹ̀ ó lè lọ mú. Tá a bá ti ń lọ ó tẹ̀lé wa lọ kájọ náà. Tágẹmọ bá ti wá ń jó ibi tó ti ń gbọ́ra. Ìtọ́ bá jábọ́ lẹ̀. Wọn ò ní lè ṣe àwọn kan ló kí ní ìlàbẹ̀ wọn ò ní lè ṣe tó gbọ́ta yìnbọn gbà gbò ó mọ̀ pá ń bọ̀gùn ó bá dé ńjọ́ kejì olóhùn nídìí orí ajá tán fẹ́ fògùn ẹni tó wá bọ̀gùn tí mo sọ fún ẹni tó wá bọ̀gùn tí mo rí ajá ẹ̀ lọ torí ẹ̀ ló ti wá bọ̀gùn tó bá mọ̀ pé nídìí orí ajá lọ́ra ajá wá ká wá bẹ́ẹ̀ fògùn kò lè mú orí ajá ẹ̀ kò máa mú wọn. Bọ́tí nǹkan tí mo sọ pé ìjẹkíjẹ ẹ máa farapamọ́ fún àwọn ẹ máa tan àwa kan jẹ. Mo máa tún bú wọn tó ọ̀rọ̀ bá dojú ọ̀rọ̀ máa ní àjọ ń tọra mo láwọn bàbá ńlá wa tó ń jẹ́ mùsùlùmí gidi nígbà yẹn tó bá ti di ọdún iléyá àti kírísítẹ̀nì o àti mùsùlùmí o àti ẹlẹ́sìn ìbílẹ̀ o gbogbo ọlọ́jọ́ máa parapọ̀ ibi ìná ni meeting joint wọn tó máa lọ sí yídì tó jọ lọ yídì kírun tó máa tún dọ́pẹ́ tó bá ti di Christmas àti mùsùlùmí àti kírísítẹ̀nì àti ẹlẹ́sìn ìbílẹ̀ ló máa kóra lọ sí chọ́ọ̀chì tó bá dìgbà ọdún ìbílẹ̀ náà ẹ máa rí gbogbo wọn ọjọ́ tí ayé ìgbà yẹn ohun àwọn bàbá yẹn ó jẹ́ ìkan náà ìtẹ́ bá gbọ́ lẹ́nu Táyé ẹ máa gbọ́ lẹ́nu Kẹ́hìndé. Mo wá sọ fún wọn pé nígbà yẹn àwọn bàbá yẹn máa ń dá wákà kan tó bá ṣe wá sí tán wá ẹ̀yin ayé bátàn jẹ sóhun ló mọ ẹ̀yin ayé bátàn jẹ́ sóhun ló mọ. wá lẹ́yìn àfáìsì ta ló lè dá wákà yẹn torí ayé ìtànjẹ ni gbogbo yín wà nísìn. Kò sínú wọn tó lè dá wákà yẹn mọ́. Ayé ìtànjẹ náà wà. Bẹ́ẹ̀ ni ayé ìtànjẹ ni. Kí odindi àáfà máa sọ pé ẹni tó bá jẹ́ èèyàn kò lè jẹ́ èèyàn. Lẹ́nu àáfà tó lóhun ọmọ Ọlọ́run. Bàbá ti rí gbogbo èrò tá à ń rí ní orí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ó gbòrí lọ́wọ́ tí wọ́n ní kí lórúkọ àáfà kẹ́lẹ́ kan kí lẹ fi ń ṣe àfi ń ṣe ètùtù ọlà ó ti wá jẹ́ èèwà ní rí ti yín yẹn ìkan ló kí odidi ọmọ mọ́lẹ̀ ńlọrin láìpẹ́ láì jìnnà yìí ìlú tó jìnnà sí náà tó sún málùjá náà ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa eléyìí ti fa tí ó bá tó fìtínà ńkọ́ nígbà tí èèyàn mú odidi èèyàn ẹ wo iye bàtà ọmọ tán bá ń bẹ ẹ wo iye bàtà àwọn obìnrin tán bá ń bẹ lóríṣiríṣi tó jẹ́ pé ó ti bó ṣe lò wọn náà nìyẹn now but ẹ wá ní iṣẹ́ rí
ajá wọn yóò wà ajá wọn yóò máa ṣe ikùn nímú yóò máa somi lójú yóò wà ní kíní kan wá mú ìgbére ẹwu ìgbére bí ṣe ń sọkún mú ìpín ìdìní lójú tiẹ̀ náà yìí kò yé mi bá mi ọgbọ́n wo lẹ́ẹ̀bà wà dá pẹ̀lú àwọn àgbàlagbà tí àbá máa kọ kínní yìí kì í ṣe pé kájà ni mò ń sọ bọ́ tá a bá kọ ọlọ́run ti bá oníṣẹ̀ṣe ṣe báyìí gbogbo ọmọ oníṣẹ̀ṣe ló ti ń jáde báyìí o àti mùsùlùmí ni mí ni àwa méjèèjì tá a lu àmì báyìí ṣe mùsùlùmí sáà ni wá so àti mùsùlùmí àti kò bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ ńgbà tán sún kan ògiri ni ìgbà tí àwọn oníṣẹ̀ṣe sún kan ògiri ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yìí ẹ̀yin bàbá ọlọ́run lédùmarè ń gbọ́ mo ní babaláwo tí mo mọ tó fi Ifá àwọn the highest pastor nílẹ̀ Yorùbá tó fi Ifá rẹ̀ hàn mí tí mi ò bìlífù tó ní àbísọ́kọ́tì àbí ẹ̀wọ̀n orúkọ àwọn ní lè parọ́ ìgbà tí mo fẹ́ máa lọ mọ́dẹ̀ dọ́gbọ́n dìde mọ́dẹ̀ sún mọ́ bẹ̀ mọ́dẹ̀ rí orúkọ ẹ̀ lọ́wọ́ mi ó ní òru ni ó wà bí òru ni wọ́n wà bí wàá ṣe gbogbo tó bá yẹ fún wọn ṣe wọn ò ní gbé dírẹ́fà wá òru ni ó wà ara rẹ̀ so bí ọlọ́pàá bá tẹ̀lé wọn lọ́wọ́ wá ọlọ́pàá jókòó sínú mọ́tò lòun ò fi sọ̀kalẹ̀ wọlé so ẹ dẹ̀ máa parọ́ fáwa bíi pé owó tá a bá rí nínú chọ́ọ̀chì à ń lọ kó fọ́lọ́run ni ìta bá rí mọ́sálásí à ń lọ kó fọ́lọ́run ni. Bámi òkèlè ọgbọ́n wo ni ẹ̀yin bàbá wa oníṣẹ̀ṣe ó bá wa dá tí ààfin ní rí àdánwò mọ́ lórí lọ́balọ́ba ẹ wo àdánwò tó bá wa láti Òwò láti ọ̀dọ̀ Ràṣídì Elétekéte tó wà ní Òwò yẹn Ràṣídì ọmọ Lárúbáwá àbọ̀mọ kí náà ń pè wọ́n yẹn ìbámi irú ọ̀nà wo lẹ rò pa lè gbà lẹ̀ Yorùbá tírú àdánwò yẹn ò fi ní bá ìran Yorùbá mọ́. ẹ ṣé bàbá mi Yes, sir. mo ti sọ síwájú lẹ́ẹ̀kan àwa oníṣẹ̀ṣe náà àwa náà ojú wa ò gbébì kan jẹ́ kí jẹ́ ẹni tẹ́ ń bá mọ̀ pé mùsùlùmí pọ́nbélé ni kò lè wá kọ́ wá sọ́dọ̀ mi kí n fún torí ẹ mọ̀ pé yóò padà bú yín tó bá di lọ́la yóò fi bú yín. ṣe rí gbogbo ṣọ́ọ̀ṣì tẹ ló ń kún tó ń ṣe àrìmọ́lẹ̀ bẹ́ẹ̀ni àwọ́rò bẹ́ẹ̀ni látọwọ́ orú àwa yìí náà kò pọ̀ jù bẹ́ẹ̀ bí àtẹ̀bá rí lọ àkàbàgbàgbà tó ń ti láì Olúgbòhùn ló ń jẹ́sẹ̀ mọ́ ohun tó fún ni ẹ pé tó ń bá ti ń jẹ́sẹ̀ mọ́ kó ṣe kí ni kó gbéra aṣọ tó ń bá dẹ̀ ti ń sọ ó máa rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. ok ẹ̀yin yẹn bàbá mi fún mi ní àǹfààní pé ọjọ́ ọdún Ìjẹṣu ọdún ìṣẹ̀ṣe ọdún ìṣẹ̀ṣe a máa dáfá ọdún tí wọ́n máa dáfá ọdún ní ìlú yìí ìjọ Jímọ̀ tó ń bọ̀ ìjọ Friday tí ń bọ̀ wọ́n fún mi láǹfààní àti wá màá dẹ̀ wá torí ìní jìnnà sí tó bá ń jẹ́ Yorùbá ibi tó bá wo kálukú ni kí kálukú ó ṣe èmi ò ní ọmọ ṣe mùsùlùmí ìní ọmọ ṣe kìrìsìtẹ́nì mo rí èyí tó jẹ́ kìrìsìtẹ́nì nínú àwọn ọmọ mi so ṣe ń pa ni so fún àǹfààní àwọn ẹlòmíì tá máa fẹ́ bá bàbá mi sọ̀rọ̀ bá mi mọ̀ bá yíyọ̀ da nọ́mbà yìí. Ojú ni mí. So màá fẹ́ kí. tí kìíní bá bọ́ sórí ayélujára àwọn tó máa pè mí tó mọ̀ mí tó bá jẹ́ pé ṣe lájọ ń ṣe báyìí ní tó bá jẹ́ live àǹfààní wà live máa gbọ́ pé kọ́mẹ́ntì. ó yé mi gbogbo àwọn ọmọ yín náà àti àbúrò yín tí wọn láǹfààní àti mọ̀ tẹ́lẹ̀ àwọn náà wá mọ̀ sí ẹ̀ kálukú náà a lè rí ẹni tí ó fẹ́ béèrè pé àdáde wa gbọ́ kí ló tẹ́lẹ̀ ń rí báyìí àdáde wa nǹkan báyìí máa mú ọmọ kékeré yìí kí la lè ṣe sí gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn rísì tèmi fi ń make sure pé mò ń interview àwọn èèyàn nìyẹn kò sẹ́ni tí mò ń interview tí mò ń lọ gba owó bẹ́ẹ̀ bàbá mi tí mo interview yìí ẹ gbọ́ nǹkan tán sọ mi ò déédéé wá wọn wá o mi tí n bá gbọ́ ń pa èèyàn mi ò ní lọ bẹ̀ o
mo lọ sí ibì kan ní Èkìtì, ẹ má bínú mo fẹ́ sọ̀rọ̀ yìí, ó ti sú mi, ó ti ń gbèjà ẹ̀mí mi. Èèyàn méjì ni mo lọ bá ń bẹ̀ tí mo lọ interview lórí ọ̀rọ̀ àwọn tó ń jí wa gbé yẹn, àwọn Fúlàní yẹn ni mo ṣe lọ bá wọn torí wọ́n ń ja ogun Fúlàní gan àwọn méjèèjì. So ó dẹ̀ sọ̀rọ̀, kálukú wọn dẹ̀ sọ̀rọ̀, ó dẹ̀ sọ àwọn agbára kéékèèké tọ́lọ́run fún àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pè é, ó dẹ̀ ń gba owó lọ́wọ́ àwọn èèyàn tó wà bá wọn ṣe nǹkan. Wọ́n bá pẹ̀ padà ìyàwó mi bímọ onílà lọ bẹ̀rẹ̀ iṣẹ́ oko wa nígbà tó mọ̀ pé ó ṣiṣẹ́ oko tó mọ̀ pé ìyàwó rẹ̀ bímọ kí ló gbowó lọ́wọ́ ẹni ẹlẹ́ni sí. Mo fẹ́ kí àwọn èèyàn, mo fẹ́ kẹ́ ẹ gbọ́n, mo fẹ́ káwọn èèyàn ò gbọ́n. Irú àwọn bàbá kan wà lálùbáríkà báyìí tó jẹ́ wípé wọn ò ní bà orúkọ ara wọn jẹ́, wọn ò ní bà orúkọ ara wọn jẹ́. So mi ò mú yàn wá nítorí pé mo bóyá èmi àtẹniyẹn ní nǹkan kan tá a jọ dì, mo mú yàn wá nítorí pé àwọn ọmọ Yorùbá ó lè kún ọgbọ́n, ìmọ̀ àti òye látara arú ẹni bẹ́ẹ̀ ni. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí bàbá wa yìí ti sọ fún wa, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti sọ fún wa, ẹ wo in the next 100-200 years gbogbo tí wọ́n sọ lónìí àwọn ọmọ wa máa bá lórí íńtánẹ́ẹ̀tì, so kò ní sí nǹkan kan tó ṣókùnkùn fún wọn. Iṣẹ́ tèmi ń ṣe nìyẹn o, mi ò bá yàn ṣe iṣẹ́ kankan. So irú àwọn bàbá yìí, àwọn bàbá wa tí wọ́n ń pè ní onígun, wọ́n bá gbọ́ pé wọ́n ń pè yàn ní onígun, tàbí àwọn onífá tí kì í ṣe 419, onífá tí kì í bá ṣe 419 ni mo sọ o, oníṣègùn tí kì í ṣe 419, adáṣe tí kì í ṣe 419. Nǹkan tẹ́ bá dọ́dọ̀ wọn tán bá ní wọ́n á sọ fún yín páwọn òní, wọ́n lè ní ẹjẹ́ bá gbọ́ ọ̀rẹ́ mi sọ, ọ̀rẹ́ mi kan ní màá bá sọ, a rí solution sí. Àwọn èèyàn kan ti kóra wọn jọ rẹpẹtẹ náà wọ́n wà lórí íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé àwọn àgbààgbà náà wà níbẹ̀ tí wọ́n fi mí sínú orí pọ́tà wọn yẹn tó jẹ́ pé tí nǹkan kan bá mú ọmọ kan wọ́n á sórí wá síbẹ̀, yín bàbá mi ò ẹ dákun o, nǹkan bá ṣe ọmọ báyìí o, ẹ jọ̀ọ́ o, kí ni mo lè ṣe o. ẹni tó bá ẹlòmíì tán bá fẹ́ sọ sórí pọ́tà gangan wọ́n á lọ sórí wọ́n á DM, wọ́n á lọ sórí DM tiẹ̀, wọ́n á lọ sọ àwọn nǹkan báyìí ló máa ṣe. Nǹkan tẹ́mi bí nípa ní láti ṣe fúnra wa nìyẹn, mi kì í ṣe pé àwa agbára wa gbogbo ẹni tẹ́ bá ti tójú ṣègùn tàbí oníkẹ́ni tó bá ń gbàyàn lórí burúkú ni àtúbọ̀tán wọn kì í dáa. Àtúbọ̀tán wọn ò kì í dáa. Bàbá mi nípa ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba dé tẹ́lẹ̀. Yes sir, yes sir. Nígbà tẹ́mi gbọ́njú mi ò gbọ́ pé wọ́n jí ọba kan gbé rí. Èmi náà gbọ́ rí. Òòṣà ni. Ọba mẹ́rin náà gbé last year. Ọba òòṣà ni. Ọba mẹ́rin. Èmi gbọ́ pé wọ́n ti gbé yìí òòṣà gbé. Ọba mẹ́rin, ọba márùn-ún yẹn àtàkì, ìkan escape ó ṣe bí ọkùnrin. Wọ́n pa mẹ́rin. Wọ́n pa nú wọn. Ṣé rí bàbá mi, ọba tó bá ti tasẹ̀ sí ìṣẹ̀ṣe lè rí ìjìyà ìṣẹ̀ṣe lára wọn yẹn. Gbogbo ẹnu ni mo fi sọ. Wọ́n ti tàpá sí ìṣẹ̀ṣe torí ìṣẹ̀ṣe náà bá débẹ̀. Kálukú ń jèrè sí ọwọ́ rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ilé ayé yìí ni ìjìyà ìṣẹ́ ti wà kì í ṣọ̀run. Tí wọ́n bá sọ pé inú Bíbélì rẹ̀ ìwọ má ṣe ṣàgbèrè, ó lọ kìyàwó níyàwó mọ́lẹ̀, ọkọ ẹ̀ bá ẹgbẹ́ òun náà yà mọ̀ fẹ́ ó ti jẹ̀yà iṣẹ́. Tàbí mọ́gùn. Ìwọ má ṣe mutí, òmùtí tán ọlọ́jọ́ ìṣòro ó ti ń jẹ̀yà iṣẹ́. Bẹ́ẹ̀ni. Ó dàbẹ̀ tó mutí tí bàbá ìyàwó ẹ̀ ní má mutí tó lóun ò ní mutí mọ́. Ó máa kọjá báyìí ọ̀nà ibi tó ti lọ mutí rè ilé tí ẹ̀ rè. Ibi báyìí ni bàbá ìyàwó ẹ̀ máa ń jókòó sí gbatẹ́gùn, ó wá ń bọ̀ ó ti mọ tí yó. Ó ti kàn gbójú sọ̀kan tó ló bá ṣe báyìí tó lóun dọ́jì òun kọjá lọ. Ṣé èèyàn kan lè fara pamọ́ sẹ́yìn ìgbéwé? Sẹ́yìn kankan. Ara nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ọba ẹ̀rí wọ́n dẹ̀ ṣe pọ̀. Ìjìyà wọn máa jẹ́ látàyé kan tó lọ. Wọ́n máa jẹ́ látàyé kan tó lọ. Pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú àtìlẹ́yìn àwọn tó láyé. Tó ẹ̀yin èèyàn mi,
màá gba nọ́mbà bá mi ẹ fún mi nọ́mbà yín tí a bá ti gbà tán sìn a close chapter eléyìí títí di ọjọ́ tí mò ń bọ̀ wá bá wọn lórí ọdún gangan èyí ọmọ Yorùbá máa dunnú gbogbo ohun tí jẹ́ ìṣẹ̀ṣe èmi ò máa mú wá fún yín bá àfáà bá ṣe dáadáa nítorí náà ṣe máa mú wá fún yín bí pásítọ̀ bá ṣe dáadáa nítorí ṣe máa mú wá fún yín mẹ́ta lọ́kan lèmi o tó bá mi ẹ fún wa nọ́mbà yín. 070 070 62 78 79 73 ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí bá mi ẹ bá mi pè lẹ́ẹ̀kan. tí mò ń pè mò ń WhatsApp lórí ẹ̀. ok ẹ tún wá tún pè lẹ́ẹ̀kan sí 070 070 62 78 79 73. Mo ń WhatsApp lórí ẹ̀. O ní WhatsApp number wọn. Mo gba call lórí ẹ̀. Tẹ́ ẹ lè gba call. Another one. Okay. 080 080 27 27 16 07 45. So tẹ́ bá tẹ wá 080 27 16 07 45. Ìyẹn kọ́ọ̀lù nìkan ni mò ń gbà lórí yẹn. So ti àkọ́kọ́ yẹn àti kọ́ọ̀lù àti WhatsApp Ọlọ́run á wà pẹ̀lú yín bá mi ojú òní tì yín. Ṣé ẹ̀yin èèyàn mi ibi tí a mú àdàgbà ètò rọ̀ sí ní alẹ́ òǹlẹ́lẹ́ yìí láìpẹ́ láì jìnnà ẹ ti wo eléyìí kó tó di àsìkò tí wọ́n ń bọ̀ àsọdọ̀ bàbá mi wá bá wọn sọdún èmi ń bọ̀ wá bá wọn sọdún Ọlọ́run ó sọ wá di ọjọ́ náà yóò sọ wá jù bá náà lọ pẹ̀lú ògo Ọlọ́run bí wọ́n ṣe àṣà tí wọ́n ń pè ní àṣà ilẹ̀ Yorùbá tí dọjọ́ òkú mi máa máa fi hàn yín ni ìwọ tí kì í ṣe bàbá ẹ ló fún mi ní Abdulrasaq o lè kórìbọ náà o lè lọ para rẹ o lè lọ bọ́ odò nítorí pé mùsùlùmí ni mí mò ń ṣe kinní kan ǹjẹ́ mùsùlùmí nítorí rẹ ǹjẹ́ mùsùlùmí nítorí bàbá ẹ ǹjẹ́ mùsùlùmí nítorí ìyá ẹ torí ara mi mo fi ń jẹ so tọ́bálẹ́wù mi tí bá tún ní mi ò jẹ́ lọ́la ìwọ kọ́ lọ́ọ́ pa mí Ọlọ́run ló lè pa mí kì í ṣe wọ so ẹ má jẹ́ atanra wa jẹ pẹ̀lú ògo Ọlọ́run títí àsìkò tí ẹ tún máa rí bàbá mi mo kí gbogbo yín pé ojú ò fẹ́ra kù.